ẹ kú dédé wòye ẹ̀yin ènìyàn wa àgbànàkí ló wọlé alára àgbàyídá asọ̀rọ̀ má sọ tàná apèdè má pe tèsín ló ń bọ́ ẹ káàbọ̀ sórí ètò wa lálẹ́ yìí àti ìkófálẹ̀ ifá tí ń ṣe bàbá ọjà ló wọlé dé yìí ẹ káàbọ̀ sórí ètò bàbá ọjà. ẹ pẹ̀lẹ́. tó àṣírí yín tí ò bá ṣí ti yín ètò yìí lè má ṣeé ṣe lálẹ́ ẹ jẹ́ káwọn ará lè gbọ́ yín. kò ní ṣe é ṣe o àwa ń bí lálẹ́ fún awọ́ọ̀dù ni awọ́ọ̀dù tàdé wà bí fún ọlá wa ni wọ́n fi ń mí wọ́n wá dìídì bá wa nípa àwọn fẹ́ ṣe awọ́ọ̀dù àwa láṣẹ kò kárí gbogbo ẹ̀ tábà síbílẹ̀ ni awọ́ọ̀dù yóò lè ṣe é ṣe bẹ́ẹ̀ ni ta ló fẹ́ fún tó ọba fún wa. ẹyẹ méjì jàṣà bàbá ọjà ní sọ̀rọ̀ yìí. bàbá ọjà ní worldwide number one bàbá ọjà ní. ẹ jẹ́ kí n bẹ̀ yín àwọ́ọ̀dù mélòó lẹ fẹ́ gbà ń bí lálẹ́ òní. gbogbo àwọ́ọ̀dù bíi pátápátá àwa la ní. bàbá ọjà ló wà ń bí kò sí gbogbo àwọ́ọ̀dù tó ní bí tí mi ò mọ̀ ń pa ẹ̀. tó bá ti lè pe orúkọ mi èmi náà gbọ́dọ̀ fún tó bá fún mi a máa dàbírú tó bá porúkọ mi tó bá fún mi a máa dàbírú èmi ni màá sọ pé ẹ fẹ́ ní báyìí má fẹ́ ní báyìí ẹ fẹ́ ní báyìí má fẹ́ ní báyìí bẹ́ẹ̀ ni. ohun yẹn lẹ ti gbọ́ yẹn ẹ̀yin aráalé tí ò bá sí bàbá ọjà ń bí kò sí tó lè ṣeé ṣe. ṣọ́tò bá dára máa rà fọ́mọ mi rárá àǹbálógún ẹrú káyàwó fa ọgbọ̀n tábálógún ẹrú sẹ́ káyàwó fa ọgbọ̀n ìjọ tá a bá kú ọmọládélé bàbá lókè jẹ́ kọ́mọ wa wọlé dùn nítorí ọmọ láṣọ láyé bàbá jà ọmọ láṣọ láyé. Oh, pure water, call me rat. I call pure water. Wow, Nimia. Wow. Oh, pure water, call me rat. Chocolate. Ẹ pẹ̀lẹ́, ó wà. Ṣó tutù. Ó tutù dáadáa, ẹ mú. Owó. Ẹ̀jẹ̀ ló tutù. Ó tutù náà. Ilé yìí ò tutù mi ò fẹ́ gbà. Ó tutù ẹ ló bẹ́ẹ̀. Mi ò fẹ́ máa wà mí. A ní kí ẹ ló bẹ́ẹ̀ sẹ̀. A ní mi ò mọ náà ló wà nù ẹ lò. Mi ì tún gbọ́dọ̀ mú nǹkan tí ò tutù ẹ máa lọ. Ẹ mọ̀ pé ìnira ìtẹ̀lẹ̀ kí lẹ pè mí fún orí yín bí orí ẹyin awó. Ṣé mo ti ṣe é tẹ́lẹ̀ ni? Àwọn àgbà ló sọ pé téèyàn bá ń sáré kéèyàn má tẹ̀ téèyàn bá dẹ̀ ti tẹ̀ kéèyàn má sáré kó má kú ni téèyàn bá dẹ̀ ti jẹun yóò má kú ni ebi ń pa mí ẹja máa lọlé.